Lateef Adédìméjì àti ìyàwó rẹ̀ Mobímpé, kí ló ń ṣẹlẹ̀ sí àwọn méjèèjì yìí? Kí ló ń ṣẹlẹ̀ sí àwọn couples méjèèjì yìí? Lágbo òṣèré la wà, ẹ wá nǹkan fìdílé kẹ́ lè gbọ́ kókó inú ìwé ìròyìn yìí, kẹ́ lè gbọ́ kúlẹ̀kúlẹ̀ ọ̀rọ̀ náà. Kí ló ń ṣẹlẹ̀ sí Lateef Adédìméjì àti ìyàwó rẹ̀ Mobímpé? Mo mọ̀ wípé ẹ ṣì rántí wípé Lateef Adédìméjì ó ṣẹ̀ gba Best Actor ní láìpẹ́ láì jìnnà. Kí ló ń ṣẹlẹ̀ sí arákùnrin yìí lẹ́nu ọjọ́ mélòó tínú rẹ̀ ń dùn tí ó ń yọ̀ tó ń ṣàjọyọ̀? Kí ló ń ṣẹlẹ̀ sí o? Ẹ máa bá wa kálọ kẹ́ lè gbọ́ kókó inú ìwé ìròyìn náà. Tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tí ẹ ń wo fídíò wa nìyí, ẹ jọ̀wọ́ ẹ tẹ subscribe button láti máa rí púpọ̀ lára àwọn fídíò wa wò. Ojú tí ẹ fi ń wò wá kò ní fọ́, etí tí ẹ fi ń gbọ́ wa kò ní dì láṣẹ Ìdùmarè. Ọpẹ́ Ọmọ Àjíbóyè lórúkọ tèmi. Ẹ kú dédé wò yìí níbikíbi tẹ́ bá ti ń wò wá, nílé lóko lẹ́yìn odi. Ẹ wá nǹkan fìdílé kẹ́ lè gbọ́ kókó inú ìwé ìròyìn yìí. Ìròyìn tí ó dùn ni, ìròyìn tí ó jẹ́ wípé tí ẹ bá padà gbọ́ inú yín á dùn, ara yín á yá. Lónìí, ìròyìn jẹ́ kó yé wa wípé Lateef Adédìméjì àti ìyàwó rẹ̀ Mobímpé wọ́n ti gbé lọ sórí ìtàkùn ayélujára wọn Instagram. Wọ́n ti lọ kọ síbẹ̀ wípé àwọn dúpẹ́ lọ́wọ́ àwọn afẹ́nifẹ́re tí wọ́n congratulate wọn lórí new achievement wọn tí wọ́n ṣẹ̀ gba àwọ́ọ̀dù tuntun, wípé ọkọ òun Mobímpé ló ń sọ̀rọ̀, ó ní ọkọ òun ni wọ́n ní ó mọ̀ act jù ní gbogbo Nàìjíríà, Best Actor ní Nàìjíríà. Ẹ tún tẹ congratulation tí ẹ̀yin olólùfẹ́ àwọn couples yìí, ẹ tún tẹ congratulation sí ìsàlẹ̀ fídíò yìí. Lónìí a kò ní rí jù báyìí lọ. Tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tí ẹ ń wo fídíò wa nìyí, ẹ tẹ subscribe button láti máa rí púpọ̀ lára àwọn fídíò wa wò. Ire lójú gbogbo wa máa rí, ó tún dọjọ́ mi, ọjọ́ rẹ̀ ó dìgbà.